ẹ̀yin olólùfẹ́ mi ẹ tún wá gbọ́ o ẹ wá gbọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ní àná pé congratulation Wunmi ti ṣetán láti ṣe DNA Liam àti wá gbọ́ ìròyìn tí wàá tẹ̀ wá lọ́wọ́ báyìí pé adájọ́ ti fi òǹtẹ̀ lù báyìí adájọ́ wọn ti fi òǹtẹ̀ lù báyìí pé kí Wunmi kó lọ ṣe DNA Liam adájọ́ tó pa ní àṣẹ wípé tí wọ́n bá ṣe DNA yẹn kí lọ́ọ̀yà bàbá Mohbad àti àwọn ẹbí bàbá Mohbad bíi méjì pé kí wọ́n wà ń bẹ̀ kí lọ́ọ̀yà Wunmi àti àwọn ẹbí Wunmi bíi méjì náà also pé kí wọ́n wà ń bẹ̀ pé kí wọ́n dẹ̀ lọ ṣe DNA yẹn adájọ́ tó wá tẹ̀síwájú wípé ká má wọrí o pé DNA yóò ṣe nǹkan tó máa pẹ́ àtọ́ wọ́n ní kò ń ṣe nǹkan tó máa pẹ́ àtọ́ ok àgbà bẹ́ẹ̀ so bí adájọ́ ṣe fi òǹtẹ̀ lu ọ̀rọ̀ DNA àwọn ọ̀rẹ́ mi mẹ́ta kan pè mí direct call ní o nínú àwọn olólùfẹ́ mi náà ni wọ́n pè mí pé ẹlẹ́ẹ̀lẹ́ global ṣó gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ àwọn mo ní mo ti gbọ́ so ìkíní wa almost àwọn mẹ́tẹ̀ẹ̀ta the same question náà ni wọ́n béèrè wọ́n ní tí wọ́n bá lọ ṣe DNA test tí result bá lọ eventually sọ wípé Mohbad ló ní Liam kí ni nǹkan tí a máa wá ṣe lórí justice for Mohbad wọ́n wá ní ìdàkejì tí DNA bá tún wá lọ sọ wípé kò ń ṣe Mohbad òun ló ní Liam kí ni nǹkan tí a máa wá ṣe wọ́n á jẹ́ kó yé wọn mo ní ṣe rí ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi ìbéèrè tó ta kókó ni but gẹ́gẹ́ bí èrò ọkàn ti tèmi ẹni ló fẹ́ mi ẹ jọ ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo fẹ́ kí oníkálukú kó fi èrò ọkàn ẹ̀ hàn bó bá ṣe rí ní ọkàn oníkálukú òun ni mo ṣe fẹ́ kó sọ torí àìmọye ẹ̀yin tí ẹ pé ẹ ní aago mi lọ́wọ́ tẹ́ ẹ lè pè mí àwọn tó ní aago mi lọ́wọ́ àwọn yẹn ni wọ́n pè mí yẹn àwọn tí wọ́n ní aago mi lọ́wọ́ wọ́n pọ̀ ju àwọn tó ní aago mi lọ but ibi tẹ́ ẹ ti lè fi èrò ọkàn yín hàn òun náà ní abẹ́ comment section pé tí DNA yìí bá lọ fún wa ní result pé Mohbad ló ní Liam kí ni nǹkan tá a fẹ́ ṣe ká gbàgbé justice for Mohbad ni ká wò pé tí iná bá kú àfẹ́rú bojú bọ́gẹ̀dẹ̀ bá kú àfọmọ ẹ̀rọ pò ṣé ká gbàgbé ẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ bá mi fi èrò ọkàn yín hàn ní abẹ́ comment section tó bá wá ṣẹlẹ̀ ní ìdàkejì náà pé báwa fún ara wa gan ṣe ń rò pé Mohbad kan ló ní Liam tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ló ṣe wá já sí kí ni nǹkan tí ó tún máa next ṣé ká continue lórí justice tá à ń bá lọ ni àbí kí ni nǹkan tá a ṣe but àwọn ọ̀rẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pè mí yìí mi ò lè fún wọn ní èsì because mo fẹ́ gbọ́ kọ́mẹ̀ntì látẹnu ẹ̀yin olólùfẹ́ mi náà tẹ̀ kù pé kí ni nǹkan tí ẹ rò wípé ó yẹ ká ṣe àbí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ni the next thing tẹ̀ rò pé ó yẹ ká ṣe. nǹkan tẹ̀mí rò lọ́kàn lẹ́yìn ìgbà tí wọ́n pè mí tán yẹn tí mo wá ń dàjẹ́sì ẹ̀ nǹkan tẹ̀mí wá rò lọ́kàn ni pé kódà tí ó bá jẹ́ wípé Mohbad náà ló ní Liam gẹ́gẹ́ bí nǹkan tèmi rò lọ́kàn o tó bá jẹ́ wípé Mohbad náà ló ní Liam a sì gbọ́dọ̀ mọ ikú tó pa Mohbad àwọn Yorùbá bọ̀ wọ́n ní obìnrin bímọ fún ni kò ní kó má pa ni so Liam jẹ́ ọmọ Mohbad ìyẹn ò ní kí justice for Mohbad kó má wáyé èrò ọkàn tèmi lèmi fi hàn èrò ọkàn tèmi lèmi ń sọ o kí lè èrò ọkàn tí yín ẹ jọ̀ọ́ ẹ bá mi fi sí ní abẹ́ comment section but ẹ má wàá gbàgbé o bàbá Mohbad fún ara ẹ̀ ó sọ ó ní báwo ni ò bá ṣe dùn tó gbogbo ẹ̀yin tẹ́ bá ti gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu bàbá Mohbad pé báwo ni ò bá ṣe dùn tó tí wọ́n bá padà ṣe DNA yìí tí ó bá jẹ́ wípé ọmọ òun ni Liam pé a jẹ́ pé tòun ò gbé nìyẹn o
ọ̀pọ̀lọpọ̀ èèyàn rò pé bóyá bàbá Mohbad ò láìkí Liam ni no bàbá Mohbad láìkí Liam ìdùnnú ló máa jẹ́ fún bàbá Mohbad pé iná kú ó fẹ́ rú bojú ọ̀gẹ̀dẹ̀ kú ó fọmọ ẹ̀ rọ́pò báládì ò bá sílé ọmọ ọrùn wọn ló ń jogún ẹbu pé Mohbad ò kú àkúrun ìdùnnú ló máa jẹ́ fún bàbá Mohbad but ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ wọ́n rò pé bóyá bàbá Mohbad ò fẹ́ kọ́mọ yẹn wá sínú ìdílé àbí bàbá Mohbad ò fẹ́ kí Wunmi kó fi ọmọ yẹn claim ogún no èrò ọkàn bàbá Mohbad ó yàtọ̀ sí gbogbo nǹkan tí àwọn èèyàn ń rò yẹn ìdùnnú ló máa jẹ́ fún bàbá Mohbad tí Liam bá lè jẹ́ ọmọ Mohbad a jẹ́ wípé iná Mohbad tó kú ó ti fẹ́ rú bojú ọ̀gẹ̀dẹ̀ Mohbad tó papòdà ó ti fọmọ rọ́pò aládìí Mohbad tí ò sí lé ọmọ tó máa jogún ẹbú ti wà lẹ̀ bó ṣe máa jẹ́ fún bàbá Mohbad nìyẹn but gbogbo ẹ̀ ẹ ló ń fẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube bákan náà lórí Facebook ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ẹ bá mi subscribe but ẹ má wàá gbàgbé àwọn ìjọba wọn ò ṣe é rí láìlé o wọn ò ṣe é gbọ́kànlé o ṣe rí lórí DNA tí wọ́n fẹ́ lọ ṣe yìí ọkàn tèmi personally ń sọ wípé wọ́n máa ṣe ayédèrú ẹ̀ ṣé àwọn tí wọ́n lè ṣe ayédèrú toxicology ṣáwọn ni wọn ò ní lè ṣe ayédèrú DNA but inú mi dẹ̀ dùn sí nǹkan tí Bukky Jesse sọ lánàá ó ní kán jẹ́ kí àwọn ìjọba kan lọ ṣe títí wọn àwọn náà máa ṣe títà wọn ẹ gbọ́ kí ni nǹkan tí àwọn ìjọba sọ ní court wọ́n ní ìyí tán bá ṣe ní Naija òun náà wọ́n máa tẹ́wọ́ gbà àwọn ò ní tẹ́wọ́ gbà yìí tán bá lọ ṣe ní ìlú òdìkejì ṣé ẹ ti rí wípé nǹkan kan ti fẹ́ ṣẹlẹ̀ àárín yẹn àìtí kò falẹ̀ ifá ti ń ṣe nǹkan táwọn èèyàn sì ń rò against wọn àwọn náà tó ti wá sọ jáde kí ni mí ni wípé àwọn ò ní accept èyí tó bá ṣe ní òkè òkun kí ni mí ni pé wọn ò ní accept ẹ̀ wọ́n ní èyí tó bá ṣe ní Naija òun náà máa accept nítorí pé kí ni wọ́n ti mọ̀ wípé gbogbo ilé ìwòsàn tó bá wà ní Naija àwọn náà wọ́n ní kápá lórí ẹ̀ ẹ má gbàgbé gbogbo ilé ìwòsàn tó wà ní Nàìjíríà wọ́n mọ̀ pé àwọn ní kápá lórí ẹ̀ bọ̀ tó bá ti kó ní Naija tó ti bọ́ sókè òkun wọ́n ti mọ̀ pé àwọn ò ní kápá lórí ẹ̀ mọ́ òun náà ṣe sọ wípé ìyí tán bá ti lọ ṣe lókè òkun àwọn ò ní gbà ìyí tán bá ṣe ní Naija òun náà wọ́n máa gbà ṣé ẹ ti rí i pé ọ̀rọ̀ yẹn ti ní bá mi nù ẹ̀yin lólùfẹ́ mi ẹ jẹ́ bá mi share fídíò yìí fún àǹfààní àwọn tí wọn ò tí ì gbọ́ nǹkan tí adájọ́ sọ ní court lórí ọ̀rọ̀ DNA òun mú àfin tó yín létí yẹn o adájọ́ ni wọ́n gbọ́dọ̀ ṣe ní Naija ni ó tán bá lọ ṣe nílùú bòmí pé àwọn ò ní tẹ́wọ́ gbà ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́dẹ̀ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube bákan náà lórí Facebook ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ kí lè rọ ọkàn tí yín ṣé ẹ̀yin rò pé ìjọba lè fún wa ní resort gidi ṣé ẹ̀yin rò pé ìjọba ò ní ṣe ayédèrú èsì tó bá fún wa lórí ọ̀rọ̀ DNA ṣé ẹ rò pé wọn ò ní ṣe ayédèrú ẹ̀ èmi lè bá yín bẹ́ẹ̀ tiẹ̀ wọ́n máa ṣe ayédèrú ẹ̀ òun ló jẹ́ kó pẹ́ kó tó di wípé wọ́n grant ẹ̀ pé kí Wunmi lọ ṣe ẹ rí nǹkan tí adájọ́ yẹn ṣe ni wọ́n ní kí Wunmi wá sí court Wunmi ò yọjú sí court adájọ́ bá gbé fóònù ó wá pe Wunmi ẹ ló Wunmi wọ́n ní kó yọjú sí court ó yọjú sí court adájọ́ ti sọ pé kó lọ ṣe DNA o by fire by force ṣé o máa ṣe àbò ní ṣe Wunmi náà ni mo máa ṣe ẹ̀ ti rí i pé wọ́n ti pa wọ́n ti kú ta ní Wunmi ta ló mèkó ló Wunmi lọ́yọ̀ọ́ tán ni kó yọjú tí kò yọjú ṣé inú ò ti mọ̀ wípé àwọn náà ni wọ́n fún lágbára ni ṣé Wunmi jẹ́ gọ́fúnà ni àbòjẹ́ president àbòjẹ́ senate tí kò fi yọjú sí court agbára tí wọ́n fún náà ni torí pé kí ni wọ́n ti jọ pa wọ́n ti jọ kún ẹni olùfẹ́ mi bọ́n bá fẹ́ bọ́n bá kọ̀ justice for Mohbad a máa rí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí fún àǹfààní àwọn tí wọ́n ti gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ DNA tí wọ́n ní kí Wunmi lọ ṣe òun mo ní kí sáré wá fi tó yín létí ẹ jọ̀ọ́ ẹ bá mi share kẹ́ni bá mi subscribe s'Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube bákan náà lórí Facebook ire o mo tún padà bọ̀ tí bá tún ti rí ìròyìn ọ̀tun ẹ jẹ́rìí mi Ẹlẹ́ẹ̀lẹ́ Global TV á jù sí yín á fi tó yín létí mo ń padà bọ̀ ire o God bless you.